Much more nípa ògùn owó ju even èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Òṣogbo wèdè ló ń lùlù láàrin ọjà. Ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi? Ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wetin happen? Ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe. Ẹ máa wọ lórí burúkú yìí o. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan pàpà? Ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o. Ìkan kékeré báyìí máa sì rè gún ni. Fi ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde. Ọmọ mi ò gbé lù. Ẹ wá lù mí jáde fún mi o. Ìwọ̀nba nǹkan ríire kékeré tó kù lára mi kó fi lùlù láàrin ọjà. Mo máa lọ London, mo máa wá Porsche, mo máa wọ Gucci, tí bá lọ ṣọ́ọ̀ṣì, mo máa ná dọ́là, ló bí my fault. Jẹ́jẹ́ wèrè yìí, mo fẹ́ àbúrò lẹ́jẹ̀ kí wọ́n ní piece of bread. Má dánwò. Bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. Ọpọlọ ti lọ. Ọpọlọ tó bá gbọ́ ọpọlọ ẹ̀ ó lọ. When she sees death alive, she will cooperate. Fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi. Ṣùgbọ́n tó yẹ kó máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ́. Gbé lọ síta kó lọ sùn. Àrọ́mọdọ́mọ mi, ìlú ajé. Mo ti di wòlíì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé àwọn jẹ́ẹ̀tì ló ń gbé àṣẹ yẹn lórí agbára. Wọ́n ti ròyìn tòótọ́ tẹ bá kàn lè ṣe tí voice mi clear jù báyìí lọ. Tẹ bá lè bá mi edit voice yẹn nìkan tí voice mi clear tí mo sọ̀rọ̀ bí èèyàn dádì ẹ wò máa fún yín ní 50 naira. Yes dádì. Ọwọ́ wà lára àbúrò ẹ̀ lóòótọ́. Ṣé o rí gbóhùn lálejò ni? Dùndùndùndùndùndùn. Jọ̀ǹjà. Bí a ń tajú náà. But at the same time PA ẹ má bínú ṣé kò lẹ ti wá ni. Ta nìyẹn? Èmi ò wá látẹ̀kọ̀. Èmi am from US. United States of Ado Ekiti náà ti wá. Bàbá ọkọ tó nílò. Olúwa mo tẹ́ olú. Sẹ́ẹ̀sì ní ogun tẹ́ ìwò yẹn, àjàdọ́jọ́ ọkú ni. Àmì màmá, Ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́rọ̀ ogun tán láyé. Sọ̀wọ́ òkè, èpè nínú ṣọ́ọ̀ṣì, kí ló farú yẹn? Dẹ́rọ̀ jọ, àdúrà wẹ̀rẹ̀ wo ló ń ṣe? Are you mad? Ọwọ́ ara rẹ ló fi lura rẹ pa. Bàbá Síbù! Yes! Bàbá Síbù! Ṣé wòlíì tí mo bá fún yín níbi 2 million? Ṣé kò kéré púpọ̀ jù? Hallelujah! 2 million! Bí tẹ́sẹ̀ ó ṣe dáadáa. 2 million péré. Bàbá ìwò ni. Nǹkan tó burú ni tó ṣe lè ṣe látọ̀. Ó gbé fún fólò mi. Owó wọ̀sì òun lẹ́ lọ rí wá wá. Ẹgbẹ́ owó tí wọ́n bá gbé wá ìfẹ́ 500 ni o 1,000 àti pounds àti dollar àti europe ni wọ́n bá gbé wá torí tí mo fẹ́ fowó ṣe pọ̀. Mr. Kunle àtẹ̀yìn àti ìyàwó yìí kò sí kankan tó ní problem nínú. Ṣé kí n jókòó síbi kan gbéyàwó ká mi mọ́lé ni? O lè dánú rò ni. O lè dánú rò. So you don't know what is good for you. You can't take decision on your own. Bọ̀yìn ẹ jẹ́ kó yí ọ wípé lèrè ló ti jáde ní òjì ó bú ọ o. Kí n kúrò ní ọkọ. Ẹ̀yin lẹ ń lọ kádàrá àwọn èèyàn. Ẹ ti wá lọ kádàrá tèmi. Ariwo yìí ìyá attract àwọn èèyàn. Béṣù bá ti gbéṣẹ́ ẹ̀dẹ́ kò sí nǹkan tá a lè ṣe sí abẹ́gbọ́. Màmá kí la tún rí gbọ́? Èwo ló tún retí àti gbọ́? Wọ́n bá kàn tí ọ̀dà tí èsì tiẹ̀ padà fẹ́ ni ó ní. Kéṣekéṣe lẹ rí o, kàṣàkàṣà bàbá. Ìgbà! Kí ni fi ṣe? Ìṣègò. Ìwé náà ni. Ìṣègò kì náà jẹ́. Kí ni tíṣẹ́ẹ̀sì ti bàjẹ́? Kí ni èmi náà gbé tèmi gan dání ni bí ọmọ tuntun. Jẹ́sì ló win ní klọ́ọ̀bù mi win ní. Mo ní mi ò fẹ́ rí wọn bí báyìí mọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́ wọlé sí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. Ikọ̀ tó wà nínú. Orú ni wẹ́dà ọjà. Bọ́lá lọ́kàrà kan ló fún lóyún o. Gbẹ́sọ̀! Àbáwọn tí ń sá fún jẹ́ fún bí ìyọ́nì tẹ́kàn wọn ló fún lóyún. Àbáwọn tí ń kiri ẹ́sìkìrìmù. Bàbá Páíkó, ìkà níyìn o. Ṣé rí tẹ́ bá wo ọwọ́ òkè báyìí?
kì í ṣàdúgbò mi lè mí gbé ṣó yẹ yín sí àmọ́ a ní má ṣàwọn street tẹ́ ń béèrè yẹn ẹ̀rìn síwájú báyìí ẹ̀rọ wọn ọlọ́kadà àwọn ṣèwé street yẹn fún yẹn mi ò mọ bẹ́ẹ̀ àlejò ni mi. nǹkan tí àwa ń sọ fún yín ni pé níbi tí ẹ̀yin ti ń ṣe ọrọ̀ ajé títí yín. ẹ̀mí Ọlọ́run ni ẹ kò gbọ́dọ̀ lé ọmọ náà. ṣàlàyé fún wọn onísọ̀tàṣù ló bá dé àbí. tírípù èènu ẹ mọ̀ pé tí èhè bá ti fẹ́ra wọn wọ́n tó bí èhè ni. bá jẹ́ fámìlì tiwa ni tí bàbá mi bá fi jẹ́ A B ni màmá mi máa jẹ èmi ọmọ C ni bẹ́ẹ̀ A B C àbí. ẹ wá wí ká iṣẹ́ tó lọ́gùn ọ̀rọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ tó ní condition méje fi à ń jẹ. ọ̀lànà lónìí àti ní gbogbo ìgbà ẹkùn apọkọjẹ ọkọ níjẹkújẹ. jíjítají lè ní àwa fọpẹ́ fún ẹ asùnláyọ̀ ajíláyọ̀ ọpẹ́ ni fún ẹ lọ́hùn. Ètò Gbajúmọ̀ la mú wá fún yín èmi lọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀yí ọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmú ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrè ìkòdó ọ̀gá ìlú tí ò sálábàárù. Gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà ẹ mọ̀ pé àwọn àlejò tó jẹ́ pé ìgbà ojúmọ́ àwọn ni wọ́n máa ń jókòó sí ọ̀kan mi. Àwọn tí ẹ nífẹ̀ẹ́ sí àwọn tí ẹ kọ̀wé pé ká gbé wá sórí ètò àwọn tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ìyẹn nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò ìkànnù wọn ni wọ́n wá bá wa lálejò lẹ́nìí àgbàlagbà òṣèré ni wọ́n àwọn ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ń gbádùn eré yìí ni àmọ́ àwọn eléyìí wọ́n ti fi ojú kó ẹ wò ọ̀rọ̀ tí ẹ̀ sí lẹ́nu tèmi rárá ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká tiẹ̀ wá bí wọ́n bí ìrìn àjò tíátà ṣíṣe bó ṣe bẹ̀rẹ̀ fún wọn àlejò mi ẹ máa wọlé bọ̀. Inú mi dùn láti gbà yín lálejò lórí ètò wa lénìí màmá ẹ kú ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri àdúpẹ́ àwọn ará ilé ńkọ́ àlàáfíà la wà. ẹ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ̀dẹ̀ dárúkọ yín fún wọn. ẹ̀yin olólùfẹ́ iṣẹ́ tíátà pàápàá wà tampan ẹ̀yin olólùfẹ́ Tọ́lá Ọládòkun mo kí yín ẹ kú ọjọ́ mẹ́ta mo kí yín ẹ ṣé ẹ kúfẹ́ wa ojú òní tì yín ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ ibi tẹ́ ti ń múwó tẹ́ fi ń raṣẹ́ wa àpò yín ò ní gbẹ orúkọ mi jálẹ̀jálẹ̀ òun ni Ọwọ́mitọ́lá Ọládòkun. Ọwọ́mitọ́lá Ọládòkun ọmọ bíbí ìlú wo ni màmá? ọmọ bíbí ìlú Bàràpá ni mí ìlú Ìgàngàn ìkànnù Bàràpá yẹn torí Bàràpá méje ni. méje ni Làlátẹ̀ Èrúwà Igbóọrà Ìdèrè Tápà Ayétẹ̀ Ìgàngàn. ìlú tí yín ló kẹ́yìn pátápátá ọmọ àbà tó kẹ́yìn sílùú pátápátá. ṣé pé ti ọ̀dọ̀ yín ni ó kẹ́yìn? òun ló kẹ́yìn pátápátá àwa la múlé ti gbó àwa la gbẹ̀yìn pátápátá. báwo ni wọ́n ṣe ń kí wọn lọ́dọ̀ tí yín? Gangan ìlú Àkó
gangan ṣùúrù ọkọ̀ ìlú bàǹtàtà wọ́n máa ń kí wa lọ bẹ́ẹ̀. wọ́n máa ń kí yín lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. báwo wà ní kékeré yín báwo ló ṣe lọ mà? Olúwa ṣeun kékeré mi abí mi mo ka pàyàmọ́rí kéékèèké lẹ́yìn ìgbà yẹn mo wọ Ìgàngán high school ní ìkájú mẹ́wàá yẹn náà lọ school sat péré náà ni so mo ṣe wá parí yẹn mo wá fàbọ̀ sí iṣẹ́ aṣọ kíkọ́ so mo wá fi bí ọdún bíi 4 kọ́ṣẹ́ aṣọ so mo bẹ̀rẹ̀ sí ní taṣọ. Iṣẹ́ aṣọ kíkọ́ ṣé bíi ti aṣọ òkè tí wọ́n ń hun ni àbí bí wọ́n ṣe ń ṣe káràkátà aṣọ? Káràkátà aṣọ ẹ ṣe bí àwọn àǹkárá léèsì láyé ìjọ́un wúlù lóríṣiríṣi bẹ́ẹ̀. Níbo lẹ ti kọ́ yẹn? Ní ìlú wa náà mo ti kọ́ ṣùgbọ́n ṣáájú kí n tó kọ́ṣẹ́ yẹn nígbà tí mo fi jáde ìwé mẹ́wàá yẹn tí a rò pé bóyá màá tẹ̀síwájú mo fi ìgbà kan sáré lọ sékòó mo lọ ṣiṣẹ́ díẹ̀ mọ̀ ọmọ oko náà ó sàábọ̀ ta díẹ̀ mo lọ sékòó mo lọ ṣiṣẹ́ díẹ̀ so lẹ́yìn ìgbà yẹn mo ṣe wá padà wá sílùú wa mo fi wá kọ́ṣẹ́ aṣọ yẹn. ẹni tí ó ń ṣe òwò káràkátà yẹn nídìí aṣọ wọ́n máa ń lówó lọ́wọ́ wọ́n máa ń nítẹ̀lọ́rùn kí ni okùn tó wá fà yín wọ iṣẹ́ tíátà? Ṣé ká ní pé ìdílé àwọn tí wọ́n ń ṣe tíátà bóyá wọ́n ń lùlù lọ́dọ̀ tí ní àbọ̀ ń gbégún kí ni òǹfà tó fà yín wọ iṣẹ́ tíátà gan? ẹ ṣe tí ẹ̀rí yàtọ̀ sí pé bóyá wọ́n ń lùlù wọ́n gbégún. Ilé ìyá mi ọmọ alùbàtà ni wọ́n. Ilé bàbá mi ọmọ abẹ́rẹ́ ijó àwọn máa ń jó ta ni. Ṣùgbọ́n síbẹ̀ ìyẹn kọ́ ló fà mí wọ̀dí iṣẹ́ yìí. Iṣẹ́ yẹn kàn wù mí. Ṣé nígbà tí mo ti wà ní kékeré tí mo wà ní primary school tí mo sọ yẹn ní church Methodist tán bí mi sí wọ́n máa ń ṣeré ìparí ọdún. Ìgbà míì wà tí màá kó agbádá bàbá mi màá kó wọ mo máa ń ṣe Jósẹ́fù wọn á wéyàn kan tá a ṣe Maria ọjọ́ bíi Jésù ìgbà míì mo lè ṣe Maria tó àti gbà yẹn níṣẹ́ yẹn ti wù mí ni mo ti láìkí ẹ̀ tó ti wọ̀ mí lẹ́wù kó tó di pé mo wá bá mẹ́ńtọ̀ mi pàdé pẹ̀lú mo ti ń taṣọ yẹn mo ṣe wá rí wọn lọ́jọ́ yẹn. ìyẹn ta ni? wọ́n ní ta bá perí akọni á fi dà lálẹ́ gàràgà bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ alàgbà Dèjì Adérẹ̀mí Ọlọ́fààná bàbá Yorùbá. Bàbá Yorùbá. Àwọn ni kí n tó wá pàdé wọn so mo ṣe wá pàdé wọn máa wọ pé ìjọ tí mo ti kọ́kọ́ rí wọn mo rí yín lẹ́yìn mo bá kí wọn ṣùgbọ́n mo kí wọn tán mo wá ní bẹ́ẹ̀ wo èmi náà kí máa bá yín ṣe irú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí o wọ́n ní kò sí wàhálà ṣe bí ilé ọkọ mo wà mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní kémi àtọkọ mi ká wá àwa gbéra àwa lọ bá wọn. Ọkọ yín náà wọ́n fi àyè gbà yín wọ́n fọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí. Ó fọwọ́ sí ó fẹsẹ̀ sí nígbà yẹn ṣùgbọ́n ṣe mọ̀ pé bí ojú ṣe ń là sí àti pé báwọn èèyàn ṣe ń mọ̀yàn sí àwọn kan ńlá ti máa lọ bá ọkọ mi pé ó fìyàwó ẹ̀ lẹ̀ ó lọ ń ṣe tíátà wọ́n máa sọ pé àwọn oní tíátà kìnìkan ni wọ́n kìnìkan ni wọ́n ṣùgbọ́n èmi jẹ́ kó yé ọkọ mi pé òfin tó bá fún mi òun ni màá tẹ̀lé àti pé iṣẹ́ tíátà tí kálukú bá wà lọ́mà òun ló máa rí o bó bá jẹ́ pé ṣe ló wùn ẹ̀ tó bá ṣẹ́ yìí lọ ní tó fẹ́ géènì wàá géènì ẹ̀ ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ìdàkejì náà ló bá lọ nǹkan tó bá ṣàwùyàn tó bá lọ sí ìdíṣẹ́ yìí òun náà ló máa bá pàdé ló dẹ̀ máa mú kúrò. ṣé káwá sọ pé lẹ́yìn tẹ́ pàdé bàbá Ọlọ́fà yìí náà tẹ́ ti bá wọn sọ̀rọ̀ tán tí ẹ̀yin àtọkọ yín ti lọ ṣé ẹ wá lọ bẹ̀rẹ̀ sí ń kọ́ iṣẹ́ lábẹ́ wọn ni àbí lẹ́sẹ̀kẹsẹ̀ náà lẹ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ tíátà? Kò rí bẹ́ẹ̀ o mo lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn o. Fún bí ọdún mélòó? Á tó bí ọdún 3 sí 4. Ṣé rí ìgbà yẹn kò tiẹ̀ sáyé pé wọ́n máa ṣe freedom wọ́n máa ní kán ṣe ń jẹ kán ṣe kán mọ̀ ṣùgbọ́n síbẹ̀ náà ó ní bọ́n ṣe máa ń ṣe mo lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn. Ìgbà yẹn la máa ń ṣe rìásà ní Montana ní Agbeni lọ́dún náà lọ́hùn so Agbeni ni máa ń lọ fún rìásà. Níbo nìyẹn wà? Ní Ìbàdàn ní ilé Olúyọ̀lé ní ilé Ìbàní so ibẹ̀ ni mo ti lọ kọ́ iṣẹ́ yẹn so tí n bá kiri aṣọ lọ màá ya ọ̀dọ̀ wọn màá jókòó so tí n bá ti parí rìásà màá padà sí ilé ìgbà yẹn báràkì là ń gbé torí ọlọ́pàá lọkọ mi màá padà sílé
so bí mo ṣe ń díẹ̀díẹ̀ ló wá di pé tán bá ti níṣẹ́ kọ́nà yàn sí mi kémi náà lọ bá wọn wọ́n dẹ̀ jọ pawọ́pọ̀ ń ṣiṣẹ́ ńgbà náà ọlọ́fà náà àti alájà àrígbàbuwó ẹgbẹ́ méjèèjì wọn papọ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ ńgbà náà so táwọn méjèèjì bá ti níṣẹ́ wọ́n máa pè mí máa lọ. ṣe rántí ọdún tẹ́ kọ́kọ́ kópa nínú eré tíátà? màá rántí torí iṣẹ́ alájà àrígbàbuwó ni mo kọ́kọ́ ṣe wọ́n pe iṣẹ́ yẹn ní tibitire so mo ṣe Ọlábísí nínú iṣẹ́ yẹn ó dàbí 1981 sí 82. nígbà tí ẹ ṣe iṣẹ́ yẹn tó jáde ìhàwó ni àwọn òbí ni wọ́n kọ sí àwọn aládùúgbò àwọn ọ̀rẹ́ yìí báwo ni ẹ jẹ́ kí n mọ bí wọ́n ṣe mo ṣe kọ́kọ́ rí i pé ìyá wa Tọ́lá Ọládòkun mà ní ẹ jẹ́ kí n tiẹ̀ gbọ́ díẹ̀. ẹ ṣe nígbà tí iṣẹ́ yẹn jáde tó rọ́ṣẹ̀ mẹ́tàlá ni nígbà tí wọ́n kọ́kọ́ ṣó tàgbéléwò ni bẹ́ẹ̀ ni 13 episode nígbà wọ́n kọ́kọ́ ṣó mi tí èmi fúnra mi ṣe mọ̀ mo kọ́kọ́ ń wúra mi pé ṣe mọ̀ inú mi ti dùn àwọn àbúrò mi ọkọ mi náà jókòó ó tún jókòó pé ìyàwó mi ni gbogbo àwọn tó wà ládùúgbò ẹ mọ̀ wọ́n wò gbà tó di àárọ̀ ọjọ́ kejì tán ṣó eré yẹn tán in fact blọọkù wa kò gbẹ̀sẹ̀ àárí yín ẹ̀yin ní gidi kan ṣé pé ẹ̀yin náà ti ń ṣeré lèmi náà bẹ yín kẹ àwọn ti ń ṣeré yìí náà ti torí inú èmi náà dùn pé mo ríra mi àwọn èèyàn rí mi lèmi náà ń fẹ́ yín mo ti ń ṣeré èmi nìyí so wá ń tẹ̀síwájú títí dísìn ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà òṣèré tó dẹ̀ jẹ́ pé ọ̀ ní láti sọ fún wa wípé nígbà yẹn Ọlọ́run má jẹ́ àjìyà ẹnu bí ìyà bí wàhálà ni ẹ fi kọ́ iṣẹ́ nígbà yẹn a mọ̀ pé ìyàtọ̀ tó pọ̀ gan ó ti dé nísìn ẹ̀yin tẹ́ ẹ ti rí irú gbogbo nǹkan tẹ́ ẹ rí sẹ́yìn àti sísìn kí ni ká sọ pé àwọn àṣàwò oríṣiríṣi tí wọ́n ń wọ ìdí iṣẹ́ yìí báwo ló ṣe rí lọ́kàn tiyín náà? ó yọ lọ́hùn ṣe rí bá ní èèyàn lè sọ̀rọ̀ nsìn torí pé téèyàn bá sọ̀rọ̀ tàbí téèyàn complain jù tàbí téèyàn correct àwọn ọmọ kéékèèké sìn jù ó máa dàbí pé ìyá ẹ lọ sẹ́ńpẹ́ bí àṣà tó máa ń dá sáàyín ti lọ èlé fi ti yín wé ìsìn ẹ̀sìn ayé kọ̀ǹpútà láwà kíní kankan so a lè fi wéra wọn ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ó pọ̀ gan. ẹ jẹ́ ká wo díẹ̀ nínú iṣẹ́ tí màmá wa Tọ́lá Ọládòkun tí wọ́n ti kópa nínú ẹ̀. wọ́n máa ń ra ìtòwò ẹ̀wọ̀n jù báyìí lọ wá sílé mọ́. get out oníranù ọláìlé kan ní ó nífẹ̀ẹ́ sáwọn kan báyìí ó yẹ kó nífẹ̀ẹ́ sígbà pé nu yín dìjọ̀bù ni especially ìwọ yìí torí ẹ bá pé ni èmi ò bẹ sọ̀rọ̀ bí ìyá ọkọ mo ń bẹ sọ̀rọ̀ bí ìyá tó bí ẹni ó ronú ó yá lọ gbé ṣí àpòjọ kòkó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún lọ́mú kó má breastfeed ẹ̀ kí má rí inú ẹ̀ inú tó bù ṣe ká lóorun ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ sórí tí n bá rí i pé ilẹ̀ ń ṣú lọ tí Ọlámilékan ò bá gbé ìgbésẹ̀ fúnra mi ni màá gbé ìgbésẹ̀ mọ́ ṣó ti yé ẹ torí mo fẹ́ rí ìfúnnú ọmọ mi mo fẹ́ gbé ọmọ ọmọ jó àwọn tí ò tó mi wọ́n ti ń gbé ọmọ ọmọ jó. ẹ jẹ́ ká tiẹ̀ kàn béèrè nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá wo àwọn tí wọ́n máa ń ṣe àgbékalẹ̀ eré wọ́n á wò pé ẹni yìí ó burú lójú ayé ó yẹ kó lè kópa nínú eré yìí dáadáa irú èèyàn wo gan ni màmá wa Tọ́lá Ọládòkun ṣé ìyá tó jẹ́ pé ìyá ọkọ tí ò ní jẹ́ kí ìyá ọmọ ẹ̀ kó gbádùn lé ni àbí tó máa ní ìyàwó ọmọ mi náà ni ẹ sòótọ́ fún mi o. mi ní parọ́ ṣe mọ̀ yìí pé iṣẹ́ wa kò sí rò tán fúnyàn tí ò gbọ́dọ̀ má ṣe tó bá ní kó ṣe abiyamọ táwọn èèyàn máa pìtì ẹ̀ ó máa ṣe tó bá ní kó ṣe ìyá ọkọ tó máa burú ó gbọ́dọ̀ ṣe gbogbo iṣẹ́ pátá ló yẹ kéèyàn lè ṣe. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run fi rọ̀ yín lọ́rùn nínú àwọn nǹkan tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run fi rọ̀ yín lọ́rùn jù nínú iṣẹ́ tẹ́ máa ń ṣe òun ni ẹkún sísun báwo ló ṣe máa ń wá náà ṣé ó ní nǹkan kan tẹ́ máa ń rò ní pé nǹkan báyìí ṣe mí gbàgbá ẹkún yìí tó dẹ̀ máa bẹ̀rẹ̀ nítorí tí ẹ bá ń sun ẹkún yìí
ẹkún tó jẹ́ pé àwọn tí wọ́n ń wò yín àwọn gan wọ́n máa gbà á ni báwo ló ṣe rọ̀ yín lọ́rùn tó. ẹ ṣé mo dúpẹ́ ṣe rí kò yé èmi náà Ọlọ́run ló yé ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé àánú ò kì í pẹ́ ṣe mí even tá a bá rọ́mọ kékeré kan tó ń sunkún tá a wo pé kí ló ṣe tá a mọ kókó nǹkan tó ṣe táànú ẹ̀ bá ti ṣe mí omi á máa bọ́ tí n bá sọ̀rọ̀ àánú jù omi á wà so mo fi sọ wípé Ọlọ́run nìkan òun ló yé. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ màmá wa abala tá a fẹ́ wọ̀ báyìí tí tẹ̀yìn àtàwọn olólùfẹ́ yẹn ni òun la ń pè ní ojú abẹ ní ìtó jẹ́ pé àǹfààní wà fún wọn láti béèrè ìbéèrè lọ́wọ́ yín àwọn tó ní ìbéèrè ní àwọn tó dẹ̀ fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ń bẹ ṣé yá ká sojú abẹ́ ń kò ẹ jẹ́ àsojú abẹ́ ń kò. orúkọ mi ọmọ Táyọ̀ Odùnmí fẹ́ kí màmá ẹni ìyá Táyọ̀ okú gbìyànjú okú rán mi ṣe nínú omi ṣe dẹrẹ kọ́ lọ́wọ́ àmà gbọ́ rẹ̀ òkè àwọn ọmọ rẹ̀ àmà aráàlú àmà rí bá ti ṣe ọmọ arọ́nà gbégbà ọmọ mi kó lọ mi kó bọ̀ àmà kó wọn lọ àmà kó wọn bọ̀ ẹni dídàmú dédé omi rò dáadáa Ọlọ́run àfúnṣe ó dẹ́ gbìyànjú dédé omi ṣe àmì rí Ọlọ́run adé túbọ̀ máa fún ṣe. ṣe ṣàgbéde Ìjẹ̀bú ni wọ́n fi kí yín yẹn. orúkọ mi ni Kọ́yìnsọ́lá Ọmọ́tọ́lá Ọládòkun mo kí yín o Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn eré tẹ̀ ń ṣe pé mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí ló dé tó yẹ pé tẹ́ bá ń ṣe fíìmù ẹ máa ń tètè ń sunkún tómi máa fi tètè ń jábọ́ lójú yín. ó yá ṣe rí pé àfi bí ẹni pé mo ti mọ ìbéèrè tí àwọn olólùfẹ́ yín tí wọ́n fẹ́ bí yín bó tilẹ̀ jẹ́ pé ẹ ti ṣàlàyé pé Ọlọ́run náà ni kì í ṣe mímọ̀ ṣe yín ẹ jẹ́ àpadà sójú abẹ́. orúkọ mi Táwàkálẹ́tù Ìṣọ̀lá Madam Tọ́lá Ọládòkun a máa ń gbádùn eré yín Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe ẹ dẹ̀ máa pẹ́ jù báyìí lọ fún wa lágbára Ọlọ́run. ní àìpẹ́ yìí ìròyìn gbé wípé ó fẹ́ rẹ̀ yín díẹ̀ kí ni nǹkan tí ó fa àárẹ̀ yẹn àti pé nísìn báwo ni. ìgbà yẹn mà ti pẹ́ gan ó ti pẹ́ torí mi tí kò dénú lé mi mo dẹ̀ dénú lé mi sìn a máa lọ 10 years. bẹ́ẹ̀ ni ó ti pẹ́ ṣé mo kó yẹ kéèyàn máa fara nísìnyí ṣùgbọ́n ìgbà kan wà tó jẹ́ pé èèyàn ò wò pé kéèyàn jára mọ́ iṣẹ́ torí gbogbo ìgbà ò lè máa rí lọ bákan náà tó jẹ́ pé from one location to another back to back so ìyẹn ló fa wàhálà nígbà yẹn bàtí mo jẹ́ ti rí i pé ara ti ń fẹ́ ìsinmi ìṣe pé tó máa pè mí sí location mi ń lọ o ṣùgbọ́n kì í ṣe back to back. àbí ti tẹ́lẹ̀ tó jẹ́ pé ojoojúmọ́ mo ti kúrò bí mo ti sáré síbí lónìí tí n bá lọ bí iṣẹ́ tí n bá rí i pé mo fẹ́ mọ̀ fún ara nísìnyí tó bá pè mí síṣẹ́ mo lè sọ fún wọn pé déètì tán mú yẹn mo ti níṣẹ́ màá fi yẹn jókòó sí ṣọ́ọ̀pù mi láàrin bíi ọjọ́ 3, 4, 5 kí n mọ́jà fún wọn kí n tún sùn kí n ṣeré so kò sí wàhálà mọ́. lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ yín ẹni tí ẹ bá sí ní oko iṣẹ́ wípé bóyá kẹ́ wà ní ibi tẹ́ ti ń ta ọjà ṣé pé ẹ tún ti padà sí di aṣọ títà ni àbẹ́ ẹ̀ tí ẹ fìgbà kankan fi sílẹ̀. mi ò fìgbà kankan fi sílẹ̀ ṣùgbọ́n nígbà tí mi ráyè dó sí ṣọ́ọ̀pù yẹn mo ní ọmọ kan tó máa ń bá mi jókòó sí ṣọ́ọ̀pù nígbà tó wá di pé mi náà ti ń sinmi mo ti wò yí pé ó yẹ máa fara nísinmi tí n bá ti lọ sí location màá wá ṣọ́ọ̀bù mi. ṣé kankan náà àwọn ọmọ yín ṣé wọ́n ń tọpa ẹsẹ̀ iṣẹ́ tẹ́ yàn láàyò yìí. kò sẹ́ni tó ṣiṣẹ́ yìí àti pé oní ìbísí ni mí ọmọ mi dókítà ni bọ̀ tó ti ń bí àwọn ọmọ fún mi kò wá sí tó fẹ́ràn iṣẹ́ yìí inú àwọn ọmọ tó bí bó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣì kéré wọ́n ṣì kéré. gbogbo ẹ̀yin olólùfẹ́ màmá wa Tọ́lá Ọládòkun ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ lẹ́nu wọn látẹ̀ní ṣé wáyìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin ni tiwọn lẹ́yìn ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín báyìí ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ṣọwọ́ sí mo dẹ̀ mọ̀ dájú wípé tá a bá pe màmá wípé kó tún padà wá sórí ètò yìí wọ́n á dá wa lóhùn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ màmá. bẹ́ẹ̀ ni màá wá. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ tẹ́ bá fẹ́ gbóhùn tàbí bá fẹ́ rí
àwọn ògbóǹtarìgì òṣèré lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́fẹ́ bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ tẹ́fẹ́ mọ̀ nípa wọn ẹ má ṣe mí ní ẹ má ṣe méjì o ẹ má yí sí anywhere rárá gbajúmọ̀ ètò ní gbajúmọ̀ òun ni kẹ́ máa wò èmi Monsuru Àyànfẹ́ Adékúnlé mo ṣe kí ni mo endorse ẹ̀ gbòòsà bó ṣe máa jẹ́ nìyẹn. Èdè Yorùbá èdè tó dùn ni èdè tó lárinrin ni èdè tó ṣe é mú yangàn ni èdè tó jẹ́ pé a fẹ́ kó parẹ́ ìdí nìyí tá a fi gbé abala tí a fẹ́ wọ̀ yìí tá a fi gbé kalẹ̀ èyí tí a fi ń gbé àṣà ìṣe àti èdè wa tá a fi ń gbé lárugẹ ní pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wọ́n wà lókè òkun tí wọ́n mọ nǹkan kan nípa àṣà wa tí wọ́n mọ nǹkan kan nípa ìṣe wa a dẹ̀ wá dúpẹ́ fún àtẹ ayélujára tó ń jẹ́ kí àwọn tí wọ́n wà lókè òkun kí wọ́n súnmọ́lé kí àwa tá wà nílé gan ká tún súnmọ́ wọn ká lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ gangan ni kì í ṣe pé láti mọ ẹni tó gbọ́ Yorùbá jù bí kì í ṣe pé láti dára wa lẹ́kọ̀ọ́ abala yìí là ń pè ní ṣó láyà màmá ẹ jẹ́ ń bí ṣe ẹ láyà. mo ní díẹ̀. ẹ gbìyànjú ìbéèrè 10 òun ló wà nínú ṣùkú ẹ fọkànbalẹ̀ kò sí wàhálà 10 ni àmọ́ 3 lè láǹfààní àti mú 3 tẹ́ bá mú yìí màá kà ẹ dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn ìbéèrè tó wà nínú ẹ̀ ṣó ti yá. ó yá. ẹ ṣé. àmín. ṣé 3 ni màá mú. bẹ́ẹ̀ ni mà. ẹ ṣé mà. ìbéèrè 10 tó jẹ́ àkọ́kọ́ kí ni Yorùbá ń pè ní agódóńgbó? Agódóńgbó jẹ́ ọmọ màálù tó kéré tí màálù ṣẹ̀ṣẹ̀ bí tí ò tí ì dàgbà wọ́n ní ọmọ agódóńgbó ọmọ màálù kékeré tí ò ì dàgbà. bẹ́ẹ̀ ni ẹ ṣé ẹ gbà á àbí ọmọ ẹṣin kékeré náà. bí ọmọ ẹṣin náà. ìbéèrè 3 tó jẹ́ ìkejì kí ni ìtumọ̀ ẹ̀ tí Yorùbá bá ní nǹkan wà ní gólótó? Gólótó. Gólóńtó tí nǹkan bá wà ní gólóńtó. tí nǹkan wà ní gólóńtó. tó wà ní gólóńtó. bẹ́ẹ̀ ni gólóńtó. bóyá tí nǹkan kéré. gólóńtó. mi ì fẹ́ gbọ́. bíi kinní kan ọmọlúàbí a ní kinní kan ọmọlúàbí. kinní kan ọmọlúàbí. oyè mi. ìhòhò. ìhòhò gólóńtó. bẹ́ẹ̀ni gólóńtó yẹn ló ní òye mi. gólóńtó ìhòhò gólóńtó. ọmọlúàbí. ìhòhò gólóńtó. gólóńtó yẹn ni ò jẹ́ kó. ẹ ṣé mà. ìhòhò gólóńtó. ìbéèrè ìkẹrin tó jẹ́ ìkẹta àfọ̀n agbó kí ó tó wọ̀ kí ni Yorùbá ń pè ní àfọ̀n? tí obìnrin bá lóyún. ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹ̀hún náà ni. kí ni àfọ̀n gangan? oyún inú. àfọ̀n agbó kó tó wọ̀ yẹn pé ọmọ yẹn á gbó kò ní oyún ò ní bàjẹ́. ẹ̀yin ń túmọ̀ òwe fún wa nìyẹn kí ni àfọ̀n gangan ó ní nǹkan kan tí wọ́n ń pè ní àfọ̀n. àfọ̀n agbó kó tó wọ̀ oyún inú náà ni. ìtumọ̀ òwe tí wọ́n bá pa òun ni ẹ̀yin sọ fún wa yẹn àfọ̀n ó ní nǹkan kan tí wọ́n ń pè ní àfọ̀n. ọ̀lẹ́nu. àfọ̀n agbó kó tó wọ̀. èso igi kan òun ni àfọ̀n kò ní jábọ́ àfi tó bá gbó tó bá ti gbó dáadáa òun ló ṣe máa jábọ́ fúnra ara ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ní àfọ̀n èso igi ni ìyẹn ni wọ́n fi máa ń ṣàdúrà pé àfọ̀n á gbó
kó tó wọ̀. Wọ́n fi máa ń ṣàdúrà fún àwọn aláboyún pé oyún inú ẹ̀ àgbo kó tó wọ̀ kò ní bàjẹ́ lára ẹ̀. Nítorí àfọ̀n ó máa gbó fúnra ara ẹ̀ á dẹ̀ wọ̀ fúnra ara ẹ̀. Èso kan ni èso orí igi kan ni bẹ́ẹ̀ ni. A tún ti kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Màmá tí ẹ bá sí ní oko iṣẹ́ tí ẹ sí ní ṣọ́ọ̀bù tẹ́ ti ń tajà kí lẹ máa nífẹ̀ẹ́ sí láti ṣe? Mo máa ń gbọ́ orin. Mo láìkì àti máa gbọ́ orin. Tí n bá ti wá ń gbọ́ orin yẹn èmi àti àwọn ọmọ ẹni èrè ní kéékèèké yẹn àwa máa jó. Ijó yẹn gan ni mo fẹ́ kájọ jó ní ìsìn nítorí abala Gbajúmọ̀ jó òun la fẹ́ wọ̀. Ṣó ti yá? Ó yá. Ẹ bá wa gbóhùn sókè lọ́hùn ẹ jẹ́ a jó. Ó fi hàn dájú pé lóòótọ́ lẹ fẹ́ràn ọjọ́ mo rí tẹ́ ń gé lọ́tún tẹ́ ń gé lọ́sì ijó tá a jó sí yẹn màmá tá lẹ́ni tó kọ. Òbí kọ̀mándà ni. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Ayé wa á tòrò òun ni wọ́n pe àkọlé àwo yẹn. Màmá ilé ti wá tó lọ báyìí àmọ́ kàtí ẹ̀ tó dágbére ẹ sọ fún mi kí làṣírí ẹwà yín náà. Ọlọ́run náà ló yé. Ọlọ́run ni. Ẹ̀yin náà bí ọmọ kékeré lẹ̀ ń rí àfi bíi sweet 16. Ẹ jẹ́ ká gbà pé àṣírí ẹwà wa ó wà lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run náà ni ẹwà náà ó dẹ̀dí bàjẹ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn ti iléeṣẹ́ wa April Ventures àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics èyí tí gbogbo wa mọ̀ sí Alhaja Shine àwọn náà láwọn nífẹ̀ẹ́ yín ká fún yín lẹ́bùn NAFCAB Enterprises ẹ̀bùn náà ó wá látọ̀dọ̀ wọn mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo ẹ̀yin tí ẹ fún wa ní ẹ̀bùn yìí o April Ventures àti Dúpẹ́ Cosmetics àti NAFCAB Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Àmín. Iléeṣẹ́ wọn ò ní jóná. Àmín. Wọn ò ní kábàámọ̀ wọ́n ta ọjà rí tàbí wọ́n dá iléeṣẹ́ lẹ́rìí. Àmín. Gbajúmọ̀ yìí ètò ní Gbajúmọ̀ níjọ́ tí a ti máa ń wò wọn ò ṣe ìṣàrí Ọlọ́run á máa fún yín ṣe. Iléeṣẹ́ yín ò ní bàjẹ́ bẹ̀rẹ̀ látòrí ọ̀gá pátápátá tó fi dé ọ̀dọ̀ àwọn kéékèèké gbogbo àwọn kúrò yín àtẹ̀yìn náà ẹni tí ẹni tẹ́ ẹni fòṣì ló gbà ó ẹ sì ní rí ìdààmú láyọ̀ báyìí làbá máa bá yín làbá máa pàdé nǹkan ò ní ṣe yín kò ní ṣọmọ kò ní ṣọkọ kò ní ṣaya fún gbogbo yín ẹ ṣé àdúpẹ́. Ibi tí màmá fi sí ibẹ̀ lèmi náà máa ti wá bẹ̀rẹ̀ nítorí kò sí nǹkan tó tún lágbára ju àdúrà lọ àdúrà tèmi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà òun ní pé gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere ni iná ọ̀fẹ́ tẹ́ ẹ ní sí wa kò ní kú ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí gbogbo wa fẹ́ fi yín sí lénìí òun náà la tún máa bá yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ Adédoyin Kúkọ̀yí ló ń dágbére pé láyọ̀.